Africa Content TV. Alhamdulillah, ya Rabbana. 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 Àwọn ni wọ́n ti ń ṣe mọ́tò ńlá ó ní pé kí ló wí kí ni wí àrèbá àwọn ni wọ́n ti ń ṣe ọkọ̀ bọ̀gìnì ní ẹgbà ẹ̀bá àti àwọn ọkọ̀ bọ̀gìnì àwọn òdí ìrarú mọ́tò báyìí rí wọn. Wow. Gbogbo ẹgbẹ́ àwa o ẹgbẹ́ àwọn wa mọ́tò yìí kó máa ṣe jẹ́jẹ́ o àwọn yọ o ẹgbẹ́ àwọn mọ́tò yìí kó máa ṣe jẹ́jẹ́ ni o torí mọ́tò ọmọ àrẹ̀bá píṣọ́ọ̀rì ni pàṣẹ náà play ẹ máa ṣe pàṣẹ náà play ní mọ́tò tí rí o. One leg with àárọ̀ ti bá yín wá ilé ọlọ́run kó máa wà bẹ́ẹ̀. ẹ ṣe òun rí ìṣúná alhamdulillah sátì ìdè máa ń yáre àti mọ́ kọ́kọ́ yín ní lọ́wọ́ àwàyè àríyè lẹ́yìn ilé ńlá ilé ló kú tàbí àwọn abẹ́ ṣí Ìbàdàn bá ọlọ́run àwọn aṣílẹ̀ very soon this year Olúbàdàn house lágbára ọlọ́run Olúbàdàn house yóò wá jẹ́ rí ẹ̀rọ sí wàhálà ẹ ṣe. Gbogbo ní ìjọba nílé o tó bá dé tó bá fún yẹn lọ. Ọlọ́pẹ̀ sí ìbọ̀lẹ̀ bá gbọ́ sí àtà òkú mọ́ òkú. Aláṣẹ wá sẹ̀fẹ̀ ìkọ́fẹ́ lábẹ́ òkúta. Àtúbàsíkọ̀ sí ìrántí ìmọ̀lẹ̀ o. Àwọn ti ṣọlá dé. Àwọn ti ṣọlá dé. Àwọn ti ṣọlá dé mi. Àwọn ọba tó bàtà yóò ṣe mo dúpẹ́. Bàbá bàbá mi ní òwe yóò ṣe. Ọjọ́ bàtà mi yóò lè rò ká o lẹ́hùn ìṣọlá. Ìṣọlá ni àná. Gbogbo mọ́bí ti àjà o, àwọn ti mọ̀lẹ́ o, ṣe púpọ̀ ìṣọlá. Ìṣọlá dé ní bàbá bàtà dé, ọgbà ṣàbẹ̀wò ọ̀gá tó náà mọ̀lẹ́ o, gbogbo. Ebi lọ́ba tó bá tiri mọ́lẹ̀ sọ́lá gidi. Ó dẹ̀ lanu tó tiri mọ́lẹ̀ wọ́n tó kò jẹ́. Ọba Alábí tó padà yóò ti gbẹ́rà. Ọba bá a ṣe òun tiri mọ́lẹ̀ yóò. Ọba tí bàbá tó bá bí mo ṣe. Ìṣọ̀lá ẹ̀dọ́. Ìṣọ̀lá ẹ̀dọ́. Ìṣọ̀lá ilé ìṣọ̀lá ilé ọba kí bàbá yóò ṣe mo dúpẹ́. Àwọn aláṣẹ bí jẹ́ ìṣàgà mi kò tó mọ́. Àwọn aláṣẹ má ṣe bẹ̀rẹ̀ lábẹ́ òkúta. Ìbá ìyẹ̀bẹ̀ ìyẹn tó
dógó ìmọ̀ ọ̀mọ́lẹ́dẹ́ mi. Ó mọ tuntun kalẹ̀ ní ìdùnnú tó tèjó sọ. Àwọn àgbàdo wá lè ṣe ìwọ̀ ọ̀yà wa. Ìgbà ìlọ́lá kan nípa ọ̀hún. Lọ́nà ọ̀hún ìyá ọmọlẹ́dẹ́. Ẹgbẹ́ bọ̀ lájà sábà. Olóògùn ọ̀gùn èèyàn tí wọ́n lè bàbá òṣèkò mọ̀ kó dúpẹ́. Bọ̀ọ̀kùn ní ìwúfẹ̀ ẹlẹ́ṣẹ̀ rẹ̀. Ogúngún kálẹ̀ ní aláàjì bọ́jẹ́ sọmọ ní ìwúfẹ̀ tó ṣe mo dúpẹ́. Mo tó yẹ nífẹ̀ẹ́ o, Bọ́lá ní gbogbo ṣàwọ́dẹ́. Ó ti sọ̀rọ̀ kọ́tìrì mọ́lẹ̀ yẹgbẹ́. Ọlọ́dà tó bá jẹ tó gbá. Ẹgbẹ́ sọ̀rọ̀ kọ́ mọ́lẹ̀ kẹfà ọ̀ọ́. Ọba kí bàtà yìí ti sàmọ́tò. Èyí ti sàmọ́tò ló ṣe. Wọ́n gbádùn yìí, mo gbádùn ọ̀. Àgbèsè wọ́n gbádùn mí mo gbà. Ọba bá mi rè, ọba bá mi rè, ọba bá mi rè ẹ̀ẹ́dẹ̀. Báyọ̀ kò lè ṣe. Báyọ̀ ti bá bọ́dá gbọ́dọ̀ gbọ́dọ̀ ṣe. Olè bá lè ẹ̀ àti bá ó. Báyọ̀ ti bá tó mọ́lẹ̀ ẹ̀kọ́ ṣe. Báyọ̀ kò ṣe. Ọmọ ọlọ́ ẹ̀lọ́dọ̀ rẹ̀ ṣe. Òtí lóòlù wa. Dáàbòbò. Ìgbógbólá. Ìgbógbó náà. Wàgbóṣò. Mo ṣe olúwo fàágbé èròṣe. Olúwo fàágbé èròṣe. Oúnjẹ gbolo pẹ́ẹ́gbẹ̀ mi àtọ́jú ọ̀ṣọ́ máa ń lọ tàbí máa tó lé ọmọ bàálà oúnjẹ ẹ̀rọ̀rọ̀. Ẹ̀rọ àtọ́jú bẹ́ẹ̀ Àtìbà. Olè bàálẹ̀ Àtìbà ooo. Bẹ́ẹ̀ olùwò pàgbé mi lọ. Kò ní wáyé ìfẹ́ èyí bá kankan. Báyìí gbèsè egungun náà. Ẹ̀bá gbájú bá lé Àtìbà. Lè bá lẹ̀ àti ìgbà dáadáa. Gbogbo ilé ẹ̀kọ́ àdó ti fẹ́rẹ́ bí ẹ̀kọ́. Òde àdúpẹ́ lọ́ọ̀rí. Iná nìkan àwọn wàhálà ògbóró. Onímọ̀ bá àmọ́dún wò ká pèsè gbogbo wa. Àmọ́dún wò ká pèsè gbogbo wa. Onímọ̀ bá àmọ́dún wò ká pèsè gbogbo wa. Àmọ́dún wò ká pèsè gbogbo wa. Báàlì Àtìbà àwọn náà tó bá jẹ o. Báńgbèsè náà mọ ẹ̀ lọ́la. Egungun ńlá oúnjẹ báńgbèsè. Ó ní àjẹ o. Báńgbèsè ológun máa nà. Ẹ máa tọ́jú alájẹ ẹ̀sọ́ mi yóò gbèsè. Láàrin láwùjọ. Ó máa dá àmọ́dún wò ká gbèsè gbogbo wa. Àmọ́dún wò ká gbèsè gbogbo wa.